Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọpẹ́ ni fọ́lọ́run ọba àjọkẹ́ ayé, ọba àsàkẹ́ ọ̀run, ọba tí ń dúró dòsìkà, ọba tí ó sàn lẹ́san. Àní gẹ́gẹ́ bí ìwà tèmi àti ẹ bá ti jọ gbélé ayé jọ wù. Ṣèbí ọmọ dáadáa ṣe mọ́ sí èso. Ìwọ máa burú sí ọmọ yẹn bà lórúkọ jẹ́. Ọmọ pọ́npọ́ yọ tí ó kọ olókọ kọ́rùn kọ́ bàjẹ́ ní tiẹ̀ ń lè ro gba tiẹ̀. Ẹ mọ́ sí èso. Bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe lọ àtòrí àtìkà, ìkan ò ní gbé. Yóò bá ní adájọ́ mọ́ sí àtàsọ̀rọ̀ mọ́yẹ̀. Ẹni tí irú wọn bá sọnù, a ló yẹ ká wá wọn. Adájọ́ mọ́ sí àsọ̀rọ̀ mọ́yẹ̀ kan ò sí kàkí ìlú Ìlọrin kàkàkí ànábì. Mo sọ́mu lọ́mọ ìpìlẹ̀ ó padà sí ilé ìpìlẹ̀. Ń bọ́ abẹ́. Ọlọ́run ṣèkẹ́ṣèkẹ́ fásitì ayé ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Ọlọ́run ṣèkẹ́ṣèkẹ́ fáwọn sọ̀hábà ànábì. Ọlọ́run bá wa kẹ́ gbogbo àwọn àfáà tó ti lọ, bá wa kẹ́ wọn ní kẹta àlìkìyámà. Aláwọn tí ń bẹ láyé Ọlọ́run kẹ́ wọn ní kẹta yé. Sheikh Habibullah Mudirul Markaz bàbá Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ ẹ̀ ní dàgbàyà. Ọlọ́run jẹ́ kẹ́ pẹ́pẹ́pẹ́. Ẹ̀ wá ní pẹ́ nípẹ́ ni tí ò ní lálàáfíà gbogbo bá ń jẹ tọ́lọ́run. Ṣé bí mo sọ fún ìyàgbọ́n kan, mo ní tí n bá fẹnu góbì fún jẹ́, mo ní kó má jẹ́, tí n bá fẹnu górógbó fún ìyàgbọ́n kan, ó mọ̀ lè fìtínà tí ìlú Ìbàdàn, mo ní kó má jẹ́, àmọ́ tí n bá fẹnu mi sọ̀rọ̀ fún ọ, gbá kó o sì gbé yẹ̀wò. Àmọ́ ìyàgbọ́n kan ò ní gbà torí ìgbéraga ní mọ̀ síwájú ìparun. A ní Yorùbá lẹ́ni tẹ́ ń bá wí tí ń warun kì wọ́n ló ṣetán tó fẹ́ parun ni. Asọ́mọ ìpìlẹ̀ ó lọ lé ìpìlẹ̀. Ẹ wo gbogbo ohun tí ìyàgbọ́n kan sọ nípa akéwògbà gòdò ọmọ akéwògbẹ̀rú. Kàkà kí ànábì mo jáde, mo kìlọ̀ fún ìyàgbọ́n kan mo níyà ẹ ṣe correction. Ẹ̀rí tí mo dákẹ́ láàrin ọjọ́ mẹ́ta tó ní mo rí pé àwọn tí ó fẹ́ wọn lura ẹ̀wọ̀n ò ní yẹ̀ lórí wọn. Àti Kúdí Àkúbè àti ìyàgbọ́n kan mo fún wọn ní last warning mo wá relax. Ọ̀kan lọ́mọ ní kí n relax, èmi náà relax mo ń wò wọ́n pé kàkà kí ṣe sùúrù. Ẹ̀rí pé tó jọ́ mẹ́ta mo dákẹ́ mo gbàgbọ́n dòdò àwọn mo gbé gbàgbọ́n lọ́wọ́ báyìí. Mo wá ń wò ó bí àṣà wàrà ìlú Ìbàdàn. Ẹ wá wo bí tí ìgbéraga gbé ìyàgbọ́n kan dé, ẹ wo bí tí Kàfílátù Káúlà hẹ́ndì ọ̀rọ̀ ara rẹ̀ sí. Ẹ wo bí tẹ́nu ń já wáyà, adájọ́ ló fẹnu bá o. Torí gbà tí wọ́n gbẹ́jọ́ rẹ̀ délé ẹjọ́ lénìí, ń tá adájọ́ kọ́kọ́ gbọ́ ni ọ̀rọ̀ pé kò é sọ ọmọ ìpìlẹ̀ ni òjò dá òun mọ̀ tí wọ́n bí nílé ìpìlẹ̀ ń Bàdàn. Ṣé rí? Wọ́n ní ẹnu ni olúbọ̀bọ̀ tiribọ̀, ẹnu ẹni ni ìjánu ẹni. Ẹnìkan kan ní ó ní kò sí ohun tó korò tó já wọ́n lọ o, kò dẹ̀ sí ohun tó dùn tó já wọ́n lọ o, àwọn ló kó bá ìyàgbọ́n kan. Níbi mo lè sọ, mo lè wí, mo lè gún, mo lè sọ kí ló dé. Ẹ wá apology tó lóun ṣe nípa pé akéwògbà gòdò ẹ̀ ṣe terrorist, ó sì tún fakọ sí. Ìjọ ìpìlẹ̀ ìjọ olórí burúkú níjọ tí Kàfílátù Káúlà jọyìn. Ẹ wo gbogbo bàtọ́ lórí burúkú ń sáká náà ló ń bẹ̀bẹ̀ yóò máa láwọn tó ń fi ẹnu sọ àsọlé àní tó sọ láti ìpìlẹ̀ sóòótọ́ ni. Ó wá lóun sọ pé akéwògbà gòdò ẹ̀ ṣe terrorist. Ẹ dákun kí ló wá bá tó bad nígbà tó bá ti mọ̀ pé ó ṣàṣìṣe kéèyàn ó tọrọ àforíjì ni. Wọ́n lẹ́ni tó ṣẹ̀ gan ẹni kó ṣe sọ̀rí àbí kò ní lè ṣe ni tó bá ti ṣe ó ti tán gbàmígbàmí lè yàn gbà àìgbà mẹ́sẹ̀ mèrò ẹni òyìnbó fẹ́ràn náà máa ń sọ sàtìmọ́lé tó bá ti wá sóbà ló máa jáde láti mọ́lé àfàìwá sóbà ó máa pẹ̀lẹ́ wọn bí ọ̀bọ. Ìfẹ́ tọ́lọ́run ní sẹ́niyàn lọ́lọ́run fi dálé ayé ló fi dá wa pé ká máa wà nínú ayé. Ṣé bọ́lọ́run ló dá ìfẹ́ ló dá àánú? Àmọ́ nígbà tẹ́ bá ti rí ẹni téèyàn nífẹ̀ẹ́ tó jẹ́ pé ogun ní gbé tíyàn eré kéèyàn ó wálẹ̀ ní Kàfílátù Káúlà ń sá fọmọ akéwògbẹ̀rú. Ẹ jẹ́ ran ilé títàn kan ìtàn tí wọ́n kọ́ wa nígbà tá a wà ní primary school ni. Ẹkùn gbogbo èèyàn ló bẹ̀rù ẹkùn. Ajá wa máa lọ jẹ́jẹ́ rẹ̀, ajá mọ̀ pé ẹranko burúkú lẹ́kùn, níbi tẹnu ní, níbi tèékánná ní, níbi tiwa ní, ẹkùn ò ṣeé ṣe láàánú. Kìnìún ò ṣeé ṣe láàánú. Ibi tọ́lọ́dẹ wá dẹ páńpẹ́ sí, ibẹ̀ ni kìnìún ti lọ rọ́ọ̀lù páńpẹ́ ọlọ́dẹ. Ó ké pọ́nmi èèyàn mọ̀ gbálẹ̀, ó ké pé gbogbo ará àdúgbò wọn ò gbálẹ̀, ajá ní rìnrìn rẹ̀ lọ jẹ́jẹ́jẹ́. Ibi tájá bá tẹ́kùn ti ń ké gbèrora, lájá bá ń wò pé àmọ́rú tú kíkíní burúkú yìí ó pátá abala sílẹ̀ nínú ìgbèkùn tó wà yìí. Kìnìún lọ́rọ̀ rẹ lẹ́nu ó lájá sí mílẹ̀ kankan ò ní ṣẹlẹ̀ ajá tó sí ẹkùn lẹ̀ alájá tó yọ kìnìún nínú ìgbèkùn ni kìnìún hán lọ́rùn mú pé dandan òun ó gbẹ̀mí lẹ́nu rẹ̀. Kìnìún ẹni à ń bẹ̀ wá dẹni tí ń bẹ ni ajá máa ń bẹ̀bẹ̀ kìnìún oore ni mo sí ọ irú oore tákì ó gba góòdù sí lórí burúkú kíní bara rọ̀ṣì náà ni o ó wá pariwo oore ni mo ṣe mọ́jọ orí ó dìbí mọ́ mi lọ́wọ́. Kìnìún lájá tó yọ òun lẹ̀ ń lòun ó pajẹ orí ọ̀rọ̀ ẹni wọ́n wà tí ìdàpá ọlọ́gbọ̀n ẹ̀wẹ́ ìdàpá wa rìn ló wá ṣe kókó ń gẹ́ kí ló fa fàǹfà lẹ́yìn àárín ẹ̀yìn méjèèjì kí ló fa fàǹfà kí ló fa dìlọ́rùn mú kí ló fa ẹ̀bẹ̀ tí ajá ń bẹ kìnìún. Ọ̀tún wá kẹjọ́ rò èkejì kẹjọ́ rò wọ́n sì léèyàn tàdí lè rojọ́ ṣùgbọ́n èèyàn tàdí kí ó dáa Ọlọ́run ló dájú àfihàn pínran. Ìdàpá wa ní sẹ́ bó ti jẹ́nu wọ́n ní bó ti jẹ́nu ọlọ́rọ̀ yóò yéhun tó àfi tẹ́ bá practicalize ẹ̀ bẹ́ẹ̀ ṣe rò lẹ́jọ́ yìí kò yé mi. Ibo lọ ní kìnìún wà ajá ní ẹnu páńpẹ́ tó wà ní kìnìún náà lẹ́nu páńpẹ́ tó wà ní oní sí páńpẹ́ yìí ẹ practicalize ẹ̀ kó lè bá yé mi. Ní kìnìún bá tún rọra rẹ̀ gidigidi ló kẹsẹ̀ bọ páńpẹ́ nìyẹn tún dì mọ́ gbà o ó ní sẹ́ bó ṣe rínú ó ní bẹ́ẹ̀ ni ìwà jábọ̀ lọ ṣe yọ́lẹ̀ ó ní báwo ni má yọ mọ́ ó là sóore dibi ní kíní burúkú yìí ó wá kọjú sẹ́kùn ó ní sọ ọmọ èèyàn tó ti bọ́ nínú ìgbèkùn tí wọn ò yọ torí wọ́n ti mọ̀ pé ní aburú wọ́n ti mọ̀ pé olórí ibú èèyàn ni ọ gbogbo ẹnu lọ ní gbogbo nẹ́tíwọ̀kì ẹ ló ṣiṣẹ́ láti bá tẹni tó bá sí ọ lóore jẹ́. Ajá tó wá yọ lẹ́ni tó dìmú tó fẹ́ gba ẹ̀mí lẹ́nu rẹ̀ ó yá inú ìgbèkùn lọ wà báyìí nìsín ó yá wá yọ akéwògbà góòdù ló ti ń yọ olórí burúkú yìí lẹ́wọ̀n ó ti pé àdúfẹ́ dìde máa bọ̀ nígbà tó jẹ gbèsè lákọ̀ọ́kọ́ akéwògbà góòdù lórí burúkú yìí wá múra pé òun ò rán lẹ́wọ̀n àmọ́ lọ́wọ́ bá ti ń bẹ lókè
ọlọ́run ọba ọlọ́gbọ́n ẹ̀wẹ́, ọlọ́run ọba ọlọ́gbọ́n rìn lọ́nà tó tọ́, ọlọ́run tó wá rìn bẹ́ẹ̀ wọ́n wá ní kí ìwọ náà tún tọ́ ẹ̀wọ̀n wò sẹ́rí pọ́ ọmọ ìpìlẹ̀ yẹ kó padà sílé ìpìlẹ̀ rẹ̀ n tó dá ìyàgbọ́n kan múlì fìtínà tí ìlú Ìbàdàn tó jó padà sókè Kúrà nìyẹn. Sheikh Labeeb Lagbaji kìnìún àgbàjì bàbá ẹni bẹ́ẹ̀ yẹn bá ti ń yọ sólà wa náà mọ̀ ẹ́ yọ gbọ́ bàbá gbogbo bẹ́ẹ̀ ṣe múra ní kóòtù lónìí pé kí wọ́n má rìkọ́dù yín àwa ní rìkọ́dù yín lọ́wọ́ o bàbá gbogbo bẹ́ẹ̀ ṣe múra pé kí wọ́n má yà yín ní fọ́tò àwa yà yín ní fọ́tò yín bẹ lọ́wọ́ wa fọ́tò yín bẹ lọ́wọ́ wa bí wọ́n ti gbọ́n nílé ọkọ ni wọ́n gbọ́n nílé alárinà náà mo ké fún yín tó ẹ̀rọ kòókùn lẹ̀kẹ́ tó lọ gbìn pa sí i kí ní burúkú yìí n tó bá yín mú Kaola bá kí ó gba góòdù jà ta ló fẹ́ bá Kaola sọ̀rẹ́ tí Kaola ò lè dà ẹ wo bí bàbá yìí ṣe ṣe tó ẹ wo bá kí ó gba góòdù ṣe ṣe tó fún kí ní burúkú yìí wọ́n tún jáde wọ́n ní kó lọ make proper apology kó lọ make proper apology àmẹ́nu ń já wáyà lórí fake life ní ọmọ ìpìlẹ̀ yìí ló fà báwo lọ́mọ ìpìlẹ̀ ṣe a ní the oldest prison lára àwọn oldest prison lókè Kúrà wà tẹ́ bá wá pè nǹkan nípìlẹ̀ origin source ìpìlẹ̀ orísun àwọn ọmọ tó nípìlẹ̀ náà lẹ gbọ́dọ̀ bá nínú ilé wọn ìgbọ́lọ́wọ́ tó wá ṣe tọ́lọ́wọ́ parí ọ̀rọ̀ aṣọ búlù ní ìyàgbọ́n kan tó wọ̀ lọ sí ọlọ́run ọba ọba àdédéǹdé tó fi sánmọ̀ délẹ̀ lórí te pé ọba ọlọ́rọ̀ àṣẹ ìsọ̀rọ̀ àṣẹ gbòǹgbò àṣẹ ìpìlẹ̀ àṣẹ lọ́lọ́run ọba jòkó tí kà ní mọ́sálásí ó jòkó dé kà ní mọ́sálásí ọba dódèké nínú chọ́ọ̀chì bó lẹ fẹ́ rìn ọlọ́run ọba ò ní fàwọn èèyàn tiẹ̀ lẹ̀ ọlọ́run tó dé àyàn tiẹ̀ wàláhì kò ní fẹ́ ní tiẹ̀ lẹ̀ ìgbéraga ló ti gbóǹkan ìgbéraga ló ti ń múlì fìtínà ti ìlú Ìbàdàn kò sẹ́ máa fẹnu jáwáyà ẹgbẹ́ tó sọ pa bàbá Mudiru Markaz tó bá ti débi tí ó ti sọ̀rọ̀ etí rẹ̀ ó máa yẹ ẹnu rẹ̀ tó rí wọ́n bí fúru arọ ọmọ àlẹ́ sẹ́nu ó sẹ́nu bí ìpẹ̀kun kéwú bí ìpẹ̀kun ké ẹni òfò wọn lọ́wọ́ amúra lọ́dọ̀ léwé ọlẹ́ sọ ìwọ́tọ̀ bá gbà mú kẹ́lẹ́ èèyàn fẹ́ fẹ́yàn ẹ̀dá ibi mo máa bí ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ̀yin fásì mi ta ló lè fi ìyàgbọ́n kan tọrọ ìyàwó dáńkú bí ẹni rèké ìyàgùn bẹ́ẹ̀dì wọn ò gbé ìyàgùn mọ́tò ni ìgbéraga wa pọ̀ ọlọ́run fi ìgbéraga rọ̀ lọ́rùn ìgbéraga òwájú kò nípò nínú ẹbí kò ní nínú ara kò ní nínú Islam onígbà tí mo ń lọ nínú mọ́tò mi Lexus Jeep onígbèsè ń go Lexus Jeep wọ́n wà ní ẹ̀sán 12 million owó tẹ́ ẹja kí ó gba góòdù 12 mila ṣé kékeré owó ni irun mú lówó kò sí fàtú àti ó gba góòdù fi ìfẹ́ ẹnu ó fi bọ́ọ̀lù àti ó gba góòdù fi towótowó bá kàfílà lò ó kó èrò Mẹ́kà fún ọ àwọn èrò Mẹ́kà tí wọ́n kó fún ọ wọ́n di ọ̀tá kí ó gba góòdù lọ́jọ́ tòní látàrí bọ́ ṣe treat wọn sorry ó pọ̀nlẹ̀ rẹpẹtẹ ó pọ̀nlẹ̀ rẹpẹtẹ bọ́ ọba ṣe ń bọ́ nínú ọ̀kan ẹlẹ́dàá yàrá ó sì tún máa gbé ọwọ́ nù mí tọ́ ọba ti ń bọ́ ní tẹ́ bá ti ń parí kéèsì ẹ̀rọ kan báyìí ọ ti lọ sún lépìlẹ̀ ọ ti wá sọ búlù ìwọ lọ jẹ́ mistress nínú òkè Kúrà lónìí kọ́ abábẹ̀lẹ̀ bá wa ṣe wá sí fáwọn tó bá bá ń bẹ́ o ẹ̀dá tó bá ti jáde ẹgbẹ́ fọ́ìsì mi fún ìyàgbó nǹkan ìgbéraga ní síwájú parun Kaola ti ṣetán tó fẹ́ parun sẹ́gbẹ́ tó kó báńgù sí lọ́wọ́ àtọ̀tún ṣe máa lágo méjì ọ̀tọ̀ lágo méjì ọ̀tọ̀ ló ní chain méjì èèyàn yẹ̀yẹ́ ọlọ́run kọ́ ẹ̀yìn sáwọn tí bá ṣe tiẹ̀ ni a ní gbogbo yóò mọ̀ lulẹ̀ níbi jáì Rasulullahi sallallahu ta'ala alaihi wasallam àwí fún wọn tó o àwọn náà ò gbà o kọ̀rọ̀ náà tó dàrú o àwọn náà ò gbà o gbogbo ọmọ Nàìjíríà ṣe rójú ayé afẹ́fẹ́ ti fẹ́ àti rí ìfòrò àdìrẹ ya Rasulullahi sallallahu ta'ala alaihi wasallam ẹ̀rù ọlọ́run bá mọ̀ bà mí ọlọ́run ẹ̀rù rẹ bà mí o ẹ̀rù rẹ tó bá o ọlọ́run ní dúta alábòsí ọlọ́run ó sì ń yẹ̀yẹ́ alábòsí lójú ayé wọ́n ní kàfílà sokó yọ̀bọ̀ ní sokó yọ̀bọ̀ kẹ́mẹ́gbọ̀n wọlé kẹ́mẹ́gbọ̀n lọ òkè Kúrà aṣọ lórí bú yín ẹ fẹ́ punishment ayé ẹ sì ń tàpá sọ lọ́run ọba lọ́run ẹ wá rò pé bọ́ba yóò bá rí ọba tọ̀run kọ́ ọba tí mo san lẹ́sàn àní bó ṣe wọ kóòtù lónìí ọ̀rọ̀ tó sọ tẹ́ ń gbọ́ tá ń plé léraléra ọ̀rọ̀ iná ni adájọ́ kọ́kọ́ bí léèrè níbi ìgbéraga náà ni pé adájọ́ òun mọ̀ ní làfàbà fífò bá wọlé nípa ẹ̀mẹ́ tó wà wájú yín ni ọmọ Ọbásanjọ́ nù ọmọ Yar'Adua nù ọmọ Abdulsalam Abubakar níwájú adájọ́ ọmọ àlè òkìtì ẹlẹ́ lọ́pẹ̀ lákọ̀tà ọ̀bọ níwájú àwọn adájọ́ ó tún gbá àwọn adájọ́ ṣépè ó gbé lọ́ọ̀yà ṣépè táwa ní ìwọ bó lọ jẹ́ tó lè dúró níwájú adájọ́ Kàfílà náà lẹ́wà ní kó dúró níwájú adájọ́ báyìí ẹ wá ní sẹ́mọ̀ mi náà I don't know you and I don't want to know you yes now who are you ta ni ọ ta ń bí ọ ta làwọn tó bí ọ ìpìlẹ̀ wo ni ti bí ọ níwájú adájọ́ ayé ìdájọ́ ayé lẹ́sìn rí ìdájọ́ àlùkè àmọ́ tó jù báyìí lọ gbogbo ẹyẹ tó sára wọn jẹ lọ́nà èrú gbogbo ẹ̀ lọ́nà ọba mi ó gbẹ̀san tí o bá sa àìrẹ́ni bá rìn tó jẹ́ káyọ̀ ọmọ májá káàkiri àìrẹ́ni bá rìn ló jẹ́ akọ́rẹ́ ẹni lájà Kàfílà Kaola síru akéwà góòdù àwọn èèyàn kan wà tó yẹ ká mọ ìyà fún o sọ́ni bá rìn sọ́ni bá rẹ tó bá ń gbọ́ sọ́ni bá rẹ alórúkọ nìkan kọ́ owó ọmọ ìkìlọ̀ ni tó bá ń bá yàn rìn tí o bá ti sòtítọ́ o sọ́ni bá rìn lórí ìta àbẹ̀ ewu tó lágbára ló ń bẹ́ẹ̀ ewu burúkú ní bẹ́ẹ̀ ẹ wo gbogbo ìjọ àwọn ẹni ànú yìí àwọn ni wọ́n mọ̀ wá ní kóòtù àwọn ni wọ́n sọ̀rọ̀ wọn làwọn òbí bẹ̀ mọ́ àwọn ni wọ́n fojoojúmọ́ sapọ́lọ́jì àwọn ni lẹ́nu ti ré bá lẹ́sẹ̀ látàrí ẹ̀sìn látàrí pa afẹ́ pèpè sọ́lọ́run ikra bí isni rọ́bùkà lórí pa afẹ́ pèpè fọ́lọ́run ikra ó ní tẹ́ ẹ bá pè wọ́n ẹ má fagídí pé èèyàn sẹ́sìn gbogbo nta kí ó gba góòdù ń ṣe tí ń jọjú nígbà náà ní Kàfílà fi ẹnu ń bàjẹ́ nígbà tí jáde akẹ́ UTC ó nílò akẹ́ ó gba góòdù fi ń sín gbẹ́rẹ́ ìbanilórúkọ jẹ́ kan òjò báyìí lọ
ọmọ akéwùgbẹ́dúró sì lórúkọ míì tó tún fẹ́ jẹ́ mọ́ ní ayé yìí ju nǹkan tó ti ń jẹ́ yìí lọ orúkọ táwọn ọmọ rẹ̀ ń jẹ́ nìyí olórí ibú yín ẹni ègbé ẹni ẹ̀kọ́ ẹ̀yin tí ò ní dá fún ẹ̀yin tẹ́fẹ́ kò bínú ọlọ́run ní kẹ́ni kó lórúkọ ó mọ̀ fọ orúkọ rẹ̀ mọ́ ìgbà tábòdá bẹ̀rẹ̀ tí ń lé yàsí àlúná kàkà tí ń lé lọ́tún lé lọ́sì orúkọ òfò tó lóun jà fún orúkọ tí ò dá orúkọ tí bàbá rẹ̀ ò fi ṣe pilẹ̀ ló lóun jà fún orúkọ tó ti bàjẹ́ ká tó wá wí ẹni tí Akéwùgbàgold mọ́ lọ jẹjẹrẹ ni kò í bẹ́ẹ̀ nìkan jà kò í bẹ́ẹ̀ nìkan bínú àmọ́ gbà tí Agbọ́nkẹ́ ò bẹ̀rẹ̀ òfò ẹ mọ̀ pé ó máa so irun wájú papọ̀ mọ́ ti pàkọ́ ni ọlọ́run gbogbo àwọn tó fẹ́ da ìsìlámù wa rú ìmọ̀ bá wa fi wọ́n sílùú Ìlọrin lọ́kọ̀ọ̀kan ẹ̀ nígbà nìyẹn nílọrin o kò í ṣe Táíwò Road lẹ́gbẹ̀ẹ́ o kò í ṣe Fátẹ́lẹ̀ ẹgbẹ́ kò í ṣe GRA àní èsè bàbókò kọ́lápẹ̀ nígbèdí àpẹ́ òkè kúrà yìí ilé ìpìlẹ̀ ni gbogbo yóò máa dé sí gbogbo bá ń jẹ tọ́lọ́run bó sì ti sọ fún bẹ́ẹ̀ nìkan yóò máa gbàlejò ẹnìkan ọlọ́run ti bá wa sínà fún kápítẹ́nì àlùbáríkà ti sínà òun ní fìtínà ti Ìbàdàn ti tẹ̀lé ta ló tún kàn ọlọ́run bọ̀ ní síjọ kò í sọ bá àbòsí òun ní fìtínà ti bà Akéwùgbàgold lórúkọ jẹ́ wọ́n ní kó lọ ṣe retraction gbogbo àwọn lọ́yà òfò àwọn lọ́yà àdánù tí wọ́n wá tì ọ́ lánàá àwọn dàlẹ́ ní ni mo fi lẹ́ni tí ẹnu òká tó bá wọ aṣọ ọ̀pá mẹ́wàá kò ní ká tẹ́ bá sì gbọ́ ọmọ ẹsẹ̀ ìsomọ́ wẹ̀yìn rẹ̀ ọ̀ràn ọ̀rọ̀ bákan náà kọ́ lórí o ọ̀tọ̀lọ̀rọ̀ ọ̀tọ̀lọ̀ràn tọ́rọ̀ bá ti dọ̀ràn ń mọ mẹ́lẹ́bí jàre ni tọ́rọ̀ bá ti dọ̀ràn ó lè má láre kó jẹ̀bi ní tọ́rọ̀ bá ti di ọ̀ràn kéèyàn tètè takú ọ̀rọ̀ kó tó di ọ̀ràn mọ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ wà nílé ìpìlẹ̀ ẹ kú àmójúbà o ọ̀kọ̀lú yọ̀kọ̀lú kò wá tán bí ìyàwó bọ́kọ̀ sánlẹ̀ lọ́kọ̀ yọ̀ké yọ̀kọ̀lú kò wá tán bí ẹ wo gbogbo ara tí ń dá ẹ wo gbogbo bí ṣe ń fọ́ fọ́tafọ́tafọ́tà mi ò mọ̀ pé yóò ti Mẹ́kà dé sẹ́wọ̀n ni mi ò mọ̀ pé yóò ṣàjọyọ̀ Mẹ́kà nílùú Ìlọrin wa ó tún tabá wa lọ́rin pam ó lọ sí jẹ́lu ànìkan ní ọmọ ẹgbẹ́ ìdájọ́ wa ilé ìpìlẹ̀ lọ́dọ̀ wa ibi tí Kùránì ti bẹ̀rẹ̀ nílùú Ìlọrin tó bá jẹ́ pé bẹ́ẹ̀ láti máa dájọ́ ẹ̀sìn tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni mufti ẹ̀sìn ó wà tó bá jẹ́ pé òkè kúra wọn ti máa rìsẹ́ẹ̀tì brain yín à ń retí ẹ̀yin tó kù ń bẹ̀. adájọ́ mọ̀ ṣe o Sidon P adájọ́ mọ̀ sí asọ̀rọ̀ mọ́ yẹ tí n bá fẹ́ nu góòbì fún ẹ jẹ ọmọ ò lè jẹ́ tí n bá fẹ́ nu góòbì fún ẹ jẹ ọmọ ò dẹ̀ lè jẹ́ o bí sọ̀rọ̀ fún ẹ má sọ fún mi pé ò gba àti ọ̀rọ̀ ń gbénú mi bí òòṣà ìmísí Ọlọ́run tó dájú mo fi ń sọ̀rọ̀ tí n bá ti sọ̀rọ̀ gbogbo ayé ẹ kíyèsí tí ò bá ṣẹlẹ̀ ní àṣẹ lẹ̀bùdọ́là ó ti sọ Tàkúbè náà ẹ rí pé mo dákẹ́ mo fọwọ́ lẹ́rán ni mo sọ Tàkúbè náà ẹ gbọ́ breaking news yóò loud ẹ rí pé Tàkúbè náà jíjú ẹlẹ́yà nínú sẹ́ẹ̀lì kí ló dé ẹ torúkọ lórúkọ sí wọn bá ti yín jẹ ẹ má bá tèèyàn jẹ ẹni tí ò dá ti yín rú ẹ má dá ti ẹrú ẹ fa láyé lẹjà láyé ó sáyé rẹ ẹ mo fi dúró pé tẹ balẹ̀ nígbà wa náà ò nígbà Sheikh Labeeb Lagbaji mo wọ́ọ̀mù yín mo wọ́ọ̀nù yín mo gbé kaná mo fẹ́ kẹ́ wọ́ọ̀mù dáadáa mẹ́ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀gbọ́ sáyìn ló yẹ kẹ́ lọ mọ́ hélì tẹ́ ẹ mọ́rú atrocity ẹ mọ́rú ìbanilórúkọ jẹ́ tí wọ́n lè fìtínà ti Ìbàdàn ṣe wá lẹ́yìn ilẹ̀ wá pọ̀n lé ìgbà tí Sheikh Labeeb Lagbaji wá dé náà wá nínú mi wá dùn nígbà tí wọ́n ka profile mi pé ẹ̀ mọ́ ni ọmọ ìpìlẹ̀ ni ọmọ akálà ni ọmọ àjùmọ̀bí ni ọmọ Ọbásanjọ́ ni ọmọ kìnnìkà adájọ́ máa ń gbọ̀n ní bá ń gbọ̀n pé ọmọ Ọbásanjọ́ ló wà níwájú mi o òtí fẹ́ dájọ́ fún Abdulsalam Abubakar lórí ìkíni ẹ̀yìn mọ̀ wọn ara yín ṣé ẹlòmíì nínú ọ̀daràn yín ṣé ó kéwú tá dájọ́ tó fẹ́ dájọ́ yín ni abẹ́rù pé bọ́lọ̀ bá ti yànyàn síbì kan tóun ò bá ti wé láwà ní àbóhùn òwà gbádá kò yé séèyàn Ọlọ́run èyí tẹ́ bá ti ń wà gbádá tẹ́ wé láwà ní àbẹ́yìn tẹ́ ti pé àfáà tẹ́ dárúgbà sí tẹ́ gé sòkòtò ẹ̀yin lẹ́ni Ọlọ́run ẹ̀yin kọ́ lẹ́ni Ọlọ́run o Ọlọ́run lẹ́ni tí ń páyà òun ní bàbá àti ní kọ̀kọ̀ òun lẹ́ni Ọlọ́run adájọ́ míì kí ń dájọ́ fún ijú yín lọ nínú mọ́ ẹ wá ń hélì irú kàfílà níwájú adájọ́ Masha Allah la quwwata illa billah mo ń bọ̀ mi ò tí dé.